Aláròyé máa wí o. Wàhálà ńlá ni Tinubu fẹ́ fọ̀rọ̀ àbádòfin owó orí dá sílẹ̀ láàrin ìlú. Gómìnà Bàlá, ọ̀kan pàtàkì lára àwọn gómìnà lókè ọya tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi, Bala Muhammad, ti sọ pé wàhálà ńlá tí apá olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò lè ká ló fẹ́ fọ̀rọ̀ ètò owó orí tuntun tó gbé síwájú àwọn aṣòfin àgbà l'Àbújá dá sílẹ̀ láàrin ìlú. Gómìnà Bàlá tó tún jẹ́ alága àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP lókè ọya ní ètò owó orí tuntun tí Tinubu gbé síwájú àwọn aṣòfin àgbà l'Àbújá yìí máa mú ìfàsẹ́yìn ńlá bá àwọn aráàlú nítorí pé àwọn ẹ̀yà Yorùbá àtàwọn ẹ̀yà yòókù lórílẹ̀‐èdè yìí ló ṣètò náà fún láti fi ṣègbè lẹ́yìn wọn. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni ààrẹ Tinubu tún sọ ọ́ di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílé ẹ̀ nílùú Èkó pé kò sóhun tó lè dá ètò ọ̀hún dúró. Ó ní dandan ni kí àwọn máa bá ètò ọ̀hún lọ. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ṣe pàtàkì pọ̀ fún wa láti jẹ́ kí ètò owó orí tuntun ọ̀hún wáyé. Ọ̀nà kan gbòógì rèé tá a fi lè yanjú àwọn àléébù kọ̀ọ̀kan tó wà nínú ètò owó orí táwọn ìwà aláwọ̀ funfun gbélé wa lọ́wọ́. Á ṣe àǹfààní ńlá fún gbogbo ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè yìí ní gidigidi ni o. Ṣùgbọ́n ojú ọ̀tọ̀ ni gómìnà ìpínlẹ̀ Bauchi, Alhaji Bala Muhammad fi wò ó. Ohun tó sì bá àwọn àlejò pàtàkì kan tí wọ́n wá kí fún ti ọdún kérésì nílé ìjọba sọ ni pé bí ètò owó orí tuntun tí ààrẹ Tinubu gbé síwájú àwọn aṣòfin àgbà l'Àbújá bá lè kẹsẹ̀ járí láyọ̀ àti àlàáfíà, ìyà ńlá gbáà ló máa fà fáwọn òkè ọya nítorí pé àwọn táwọn jẹ́ gómìnà níbẹ̀ kò ní lè ṣiṣẹ́ gidi kankan mọ́ láàrin ìlú. Kódà àwọn kò ní lè san owó oṣù kankan mọ́ fáwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ àwọn. Ó ní ìdí rèé tí ààrẹ Tinubu ṣe gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ohun tí àwọn aráàlú ń wí nípa ètò owó orí tuntun ọ̀hún. Ètò ọ̀hún kì í ṣe èyí tó dáa rárá fún wa. A kò ní rówó gbà rárá mọ́ lápò ìjọba àpapọ̀ láti máa fi sanwó oṣù fáwọn òṣìṣẹ́ wa. Bẹ́ẹ̀ la kò ní rówó ṣiṣẹ́ ìdàgbàsókè gbogbo mọ́. À ń bẹ̀ wọ́n ni pé kí wọ́n tẹ́tí gbọ́ ohun tá à ń wí lórí ọ̀rọ̀ owó orí tuntun ọ̀hún. Wàhálà ńlá tí apá ìjọba kò ní lè ká tọ̀rọ̀ náà máa dá sílẹ̀ bí wọ́n bá fipá ṣe o. Àwọn aráàlú Bauchi náà wà lára àwọn tó dìbò fún ààrẹ Tinubu kó tó wọlé sípò. Kò wá yẹ kó ṣètò tó máa pa wá lára. Àwọn ẹ̀yà kan lórílẹ̀‐èdè yìí ni ètò ọ̀hún máa wúlò fún, kò wúlò fún gbogbo wa rárá. Èyí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ọ̀rọ̀ ẹ̀yà rárá. Ìṣọ̀kan, ìrẹ́pọ̀ àti ìlọsíwájú orílẹ̀‐èdè yìí ló yẹ kó jẹ ààrẹ Tinubu lógún ju ohunkóhun lọ o. Bẹ́ẹ̀ ni gómìnà Bàlá ṣe sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.